báríkà rẹ̀ òwe. báríkà rẹ̀. ájì ìrọ̀rùn pẹ̀lú Inayatullahi. báríkà rẹ̀. ilé mi tó sún pẹ́ kí mọ̀ Káàbà. báríkà rẹ̀. àṣepé iṣẹ́ alátẹ̀wọ́gbà. báríkà rẹ̀. oúnjẹ ìrọ̀rùn pẹ̀lú síyára. báríkà rẹ̀. lọ sí Jẹ́dà Mínà Mẹ́dínà yípo Mákà. báríkà rẹ̀. ọ̀pọ̀ ló ti lọ ṣiṣẹ́ hajj tàbí umura tó lọ tó bọ̀ ṣùgbọ́n ti ṣe àjèrè ò pé ọ̀gọ̀rọ̀ ló sì ti bọ́ sọ́wọ́ alágbèdá tàbí oníbàràǹdà ó ti wá tó gẹ́ èwo ní ká ṣiṣẹ́ hajj ká máa kó yìràn bí obìnrin tó sì kọyàn iléeṣẹ́ Inayatullahi lónìí ìlọ ti yá sí Mẹ́kà Mọ̀dínà báyìí o lówó pọ́ọ́kú fún iṣẹ́ hajj àti umura aláṣepé èyí tó jẹ́ pé títí ayérayé lẹ́ ó máa fi dúpẹ́ pé alihamudulilayi pé ẹ ṣiṣẹ́ hajj yín ní ìrọ̀rùn láì fi àsìkò yín ṣòfò rárá ní Inayatullahi ọwọ́jà wa kárí ilé kárí oko nípa iṣẹ́ hajj àti múra ṣíṣe fífi ìmọ̀ ìrírí àti ìbẹ̀rẹ̀ Ọlọ́run ọba àti ọmọlúwàbí ṣe ní tiwa olùléeṣẹ́ wọn wà ní White House opposite police station Adẹ́kẹ́ Ìwó Ọ̀ṣun state fúnra ara yín ni kẹ́ ẹ máa pe alága àti olùdarí iléeṣẹ́ Inayatullahi travels and tours limited Dr. Sirajudeen Asrau Bilal sórí ẹ̀rọ 08034065570 08028062552 08023010198 ní Saudi +9665091398884 Inayatullahi be part of a memorable trip. àṣepé iṣẹ́ alátẹ̀wọ́gbà. báríkà rẹ̀. oúnjẹ ìrọ̀rùn pẹ̀lú síyára. báríkà rẹ̀. lọ sí Jẹ́dà Mínà Mẹ́dínà yípo Mákà. báríkà rẹ̀.